yèrèpè tó ń jó òyàn yẹn ó ní àṣẹ tó bá wá ó ní àṣẹ Ọlọ́run tó dáa ó ní iṣẹ́ tí yèrèpè ń ṣe yèrèpè bẹ́ẹ̀ ó ní iṣẹ́ tó ń ṣe ewé ìṣẹ́kẹ̀tù lásán ó ní iṣẹ́ tó ń ṣe. Dáfídì ọba ó dárúkọ ewé kan nínú Bíbélì ní Psalm 51 ó ní fi ewé ìsopù fọ̀ mí ó sọ fún Ọlọ́run nígbà tó ti ṣẹ̀ tó ti kára yí dọ̀tí ó ní fi ewé ìsopù fọ̀ mí ó ní èmi ó sì mọ́ ó ní wẹ̀ mí èmi ó sì fún ju ẹ̀gbọ̀n òwú lọ lẹ́yìn náà ó ní mú mi gbọ́ ayọ̀ àtinú dídùn ẹ wo ewé ìsopù yẹn iṣẹ́ ìwẹ̀nùmọ́ ló ń ṣe tán bá fi pé kán fi wẹ̀ òun kó òun á mọ́ òun á fún ju ẹ̀gbọ̀n òwú lọ òun á kúrò nú ẹ̀ṣẹ̀ ọwọ́ burúkú á kúrò lára ewé ìsopù yẹn sì wà dèní. ó lè wá Nàìjíríà ń bí. ó wà lórúkọ tó jẹ́ mi mo kàn lè má fẹ́ sọ ó wà ní Ìbàdàn ó wà lẹ́kọ̀ọ́ ó wà ní Èkìtì ibi tí mo wà ewé ìsopù tí Ọlọ́run lọ́wọ́ bìkọ́sì nǹkan tó ń pè lópìsì kì í ṣe ẹgbẹ́ ìmùlẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe Oòduà People's Congress is simple as that kì í ṣe ẹgbẹ́ ìmùlẹ̀ kì í ṣe ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ Yorùbá ni that is why nígbà tó ń pariwo ọ̀rọ̀ mátà Tọ́pẹ́ Àlàbí kò ṣe Tọ́pẹ́ Àlàbí gbà ẹ́ ó sọ wọ́n bọ orí wọ́n pé bíbọ bó àbọrú àbọyè. òun àbọyè òun dàbọyè táwọn èèyàn tún fa bí ẹni fa ẹgbẹ́ ọtí ó kàn yà mí lẹ́nu pé Nigerians àgàgà wa Yorùbá àmàráyè ìranù àmàráyè ìtàfin waste time ara wa. Alore TV. èmi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè ẹni ìpè Olúwa Olúfẹ́mi ọmọ Bádébóyèga láti ìpínlẹ̀ Èkìtì ní orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá tá a bá ń sọ nípa iṣẹ́ ìránṣẹ́ pàápàá ìjọ aláṣọ funfun ìwo gan ni ẹ̀yin ṣe ń bẹ̀ ṣe ìjọ aláṣọ funfun ni yín ni àbí táwọn tòde òní tẹ́ pé wọn kì í wọṣọ kakọ́ mu láti bẹ̀rẹ̀ náà. Iṣẹ́ ìránṣẹ́ mi jẹ́ iṣẹ́ ìránṣẹ́ aláṣọ funfun nítorí pé ó ní í ṣe pẹ̀lú ìpè mi. Nítorí náà iṣẹ́ ìránṣẹ́ aláṣọ funfun ni mí. Ṣé a lè tò yín sí ọmọ ìjọ sẹ̀lẹ̀ ni àbí ká tò yín sí ọmọ ìjọ kérúbù and séráfù torí àwọn wọ̀nyí náà ni a mọ̀ ní ìjọ tẹ́pọ̀ ń wọṣọ funfun dáadáa. God bless you sir. Ìpè Mósè Orímọládé pọ́nbélé ní ìpè mi. Nínú kérúbù and séráfù church èyí tí wọ́n pè ní church movement ibẹ̀ ni Ọlọ́run dẹ̀ ti pè mí tó ti fara hàn mí fún ìgbà àkọ́kọ́ tí a ti mú mi jáde lọ tá a ti fi ọ̀rọ̀ hàn mí nígbà ìrírí ìpè mi. So kérúbù and séráfù movement church pọ́nbélé ọmọ Mósè Orímọládé pọ́nbélé ni mí. Bàbá látàrí àwọn fídíò tí ẹ ti ṣe ṣáájú àsìkò tí àwọn èèyàn ń wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń ṣe léèmọ̀ tẹ́ bá sọ nípa orí bíbọ pé a lè bọ orí ẹni ẹ lára kan ẹni gẹ́gẹ́ bí ìrántí wọn fi wọn pé kán bọrí fún yín wọ́n wá ẹja wọ́n ṣe wọ́n irú eléyìí látọwọ́ pásítọ̀ àti látọwọ́ wòlíì kí lè sọ pé lè sà. God bless you. Ìbéèrè ńlá lẹ́bìrì yẹn. Bẹ́ẹ̀ ni nítorí pé nínú ìrírí mi pẹ̀lú Ọlọ́run alààyè ọba tó pè mí tó rán mi níṣẹ́. Ní ìgbà tí a pè mí pẹ̀lú agbára ẹ̀mí mímọ́. Mo jẹ́ ẹnìkan tó yẹ pé a tiẹ̀ tún baptist pẹ̀lú iná gan. Ọlọ́run fúnra ẹ̀ nípasẹ̀ mímọ́ baptist mi pẹ̀lú iná. Mo ti ṣe baptist nígbà tá a wà lọ́mọdé tá a ti gba orúkọ Kristẹni. Ṣùgbọ́n nígbà ìrírí ìpè yẹn a tún baptist mi pẹ̀lú iná tó yẹ pé wọ́n kí ọwọ́ mi ìbọn náà lójú báyìí. Iná tí ẹlòmíràn ò rí tó yẹ pé èmi nìkan lórí tó ń jó mi tí mo ké tí gbogbo chọ́ọ̀chì dì mí mú ọwọ́ yìí ń jó eléyìí ń tutù omi ń sun jáde níbi eléyìí ń jóná a baptist mi pẹ̀lú iná. So èmi jẹ́ ẹni tí a pè pẹ̀lú agbára ẹ̀mí mọ́ nítorí pé a mú mi jáde nínú ara mú mi lọ sí ọ̀run láì kú èmi ò kú o. Àwọn èèyàn máa sọ pé wọ́n kú wọ́n wá rí ọ̀run èmi ò kú láì wọ́n mú mi jáde báyìí tó ń fi bí ẹni fi remote control èèyàn tó ń mú mi gba tójú window mú mi lọ òkè lóru ọjọ́ tá à ń wí tí mo sì ń wo bọ́dì mi nílẹ̀ tó wà nílẹ̀ mo dẹ̀ ti pé méjì. A mú mi lọ sọ́run. Ìgbà dá mi padà gbogbo tó fi hàn mí nítorí pé ẹ̀kọ́ ni topic tẹ bèrè. Wọ́n bá mi sọ̀rọ̀
wọ́n tún ìgbàgbọ́ mi ṣe, mo dẹ̀ bá aṣọ funfun lọ́rùn mi ní òkè ọ̀run. Iṣẹ́ aṣọ ara mi mọ́ ni mo bá lọ́rùn mi nígbà tí mo dókè. Òun ló jẹ́ kí n máa lo aṣọ funfun dèní. Kì í tiẹ̀ ń ṣe nítorí pé àwọn ìjọ kan ń lò láyé ni mo ṣe ń lò. Nítorí pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mi ì sí nínú ìjọ kérúbù. Ṣùgbọ́n mo mọ̀ pé ìpè kérúbù ni mo ní. Mi ì sí nínú ìjọ kérúbù nítorí pé ìrírí tí mo rí nípa àwọn kérúbù nígbà yẹn ó bà mí lọ́kàn jẹ́, ó dá ìrẹ̀wẹ̀sì sí mi láyà. Ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ gbọ́dọ̀ tẹ̀síwájú. Nítorí pé a mú lọ sọ́run tí a dẹ̀ wọ̀ mí láṣọ funfun látòkè ọ̀run wá, mo mọ̀ pé aṣọ funfun ní í ṣe pẹ̀lú ìpè mi ló jẹ́ kí n máa lò ó títí dèní. Náà ká wá sí question ìbéèrè tẹ́ béèrè yẹn pé báwo ló ṣe rí, nítorí pé mo sọ rí nínú àwọn broadcast mi kan pé a sọ̀rọ̀ nípa bíbọrí pé ó tọ̀nà fún. Bẹ́ẹ̀ ni, nítorí pé kí ni, ní òru ọjọ́ kan ni èmi tí a pè pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ tí mo dẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ fún ọdún 10 gẹ́gẹ́ bí wòlíì tó jẹ́ pé tí n bá gbàdúrà sóróró àdúrà àgbà, bí mo gbóròró fẹ́ni tí kò lóyún á lóyún, bí mo gbóròró fẹ́ni tó ń ṣàìsàn á lóyún, tí n bá gbàdúrà sómi àdúrà àgbà, tí mo ń gbàdúrà fáwọn èèyàn tó ń ṣe ayé tèmi gan ò yí padà. Ọdún 10 yẹn aṣọ́kù ẹyọkan àti ṣòkòtò kan sí mi lọ́rùn àti bàtà kan tó ti jẹ tí ẹsẹ̀ mi ti ń kanlẹ̀ nínú ẹ̀. Tèmi náà dẹ̀ ń gbàdúrà kíkan ní ìlànà ti ká máa gbàdúrà, ká máa ké pe Jésù, ká máa speak in tongue tí mo ní Pentecostal church tí mo ń lọ pẹ̀lú àwọn aráàlú àjọ ń gbàdúrà. Ayé mi ò yí padà. Mo ń gbé nínú ilé parent pẹ̀lú ọmọ méjì àti ìyàwó. Mo ń gbé nínú yàrá kan nínú ilé òbí mi. Gẹ́gẹ́ bí wòlíì tó ti ṣiṣẹ́ fún ọdún 10. Mo dẹ̀ ń gbàdúrà. Ṣùgbọ́n ó yà mí lẹ́nu tí Ọlọ́run fẹ́ gbàdúrà mi. Gbogbo àti bí ọdún 10 tí mo ti ń gbàdúrà yẹn kò sí ìyípadà. Ẹsẹ̀ ni mo fi ń rìn kiri gbogbo ìgboro. Mi ò rówó wọ táksì. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ ìgbà tí Ọlọ́run fẹ́ gbọ́ àdúrà mi. Mo kàn sùn ní ọjọ́ tá à ń wí ni mo rí bàbá kan. Mo ṣáà rí pé wọ́n jí mi pápá báyìí. Mo ti wà lójú oorun. Mo ṣáà rí pé wọ́n jí mi bí ẹ̀gbà tán bá lùyàn tán dìyàn báyìí. Ìgbà mo dẹ̀ jí, mo ṣe ń wo bàbá kan funfun lókè mi nìyẹn. Funfun ní skin ara ẹ̀ báyìí, white, snow white ni òkè ṣe irú funfun àwọn òyìnbó, snow white bí irú aṣọ funfun tí mo wọ̀ yìí ní ara ẹ̀. Ó fún bí ẹ̀gbọ̀n òwú. Ó funfun bí ẹ̀gbọ̀n òwú, God bless you. Àtọ́jú pẹ́ẹ́pẹ́jú irun orí ẹ̀ bí ẹsẹ̀ gbogbo ẹ̀ white. The only thing tó dúdú lára bàbá yẹn ojú kóró dúdú ojú yẹn nìkan ló dúdú lára bàbá yẹn. Bàbá yẹn dẹ̀ ọmọ tó o bá ti dìde lójú oorun lọ sọ fún ìyá ẹ pé kó bá ẹ bọ orí ẹ, kí ìyá ẹ kó lọ ní ìka ẹja àrọ̀, ìjọ ẹ mo gbọ́ rí ìka ẹja aborí, kí ìyá ẹ kó lọ ní ìka ẹja aborí ńlá, kí ìyá ẹ kó gún iyán, kí ìyá ẹ kó fi ẹran nọ́mọ̀, ó ní èbù ẹran nọ́mọ̀ kán fi ṣe ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú àwo omi tútù, kán gún iyán sínú àwo funfun, kán kó ọbẹ̀ ẹ̀gúsí yẹn náà kán bù sínú àwo funfun, pé kí ìyá ẹ bá ẹ fi bọ orí ẹ, pé kó máa sọ pé ire tóun Ẹlẹ́dàá ń gbé bọ̀ kó má forí mi. Ó ní kí ìyá mi máa bọ kó bọ orí mi kó sọ pé ire tóun Ẹlẹ́dàá ń gbé bọ̀ kó má forí mi mọ́. Ìfọ́ àti ara ẹ̀ as Ẹlẹ́dàá, bàbá funfun yẹn ó ní òun Ẹlẹ́dàá. Mo tún bá bàbá yẹn ágíù, mo ní ìyá mi ò mọrú ẹ ṣe nítorí pé parent mi méjèèjì alákọ̀wé ni wọ́n. My father was a lawyer, my mommy too was an engineer. Gbogbo wọn ń ṣiṣẹ́ láì court of justice. Alákọ̀wé ni parent mi méjèèjì, mi ìrírú ẹ̀ lọ́wọ́ ìyá mi rí. Okay. Bàbá sọ fún mi pé ìyá mi mọ̀ ṣe. Torí èmi ágíù bàbá nínú ó ní ìyá mi mọ̀ ṣe. Mo ní ìyá mi ò mọ̀ ṣe, bàbá ní ìyá mi mọ̀ ṣe. Ó dáa bí bàbá ṣe kúrò nìyẹn. Ìgbà tí bàbá kúrò, mo tanná nígbà mo ná wọ́ síbẹ̀ street, mo tanná. Mo wo táà mo di aago 3 òru. Ìsókè mo bẹ̀rẹ̀ sí wò pé kí ló ń ṣẹlẹ̀ yìí. Mo la tún já sí. Ṣé mistake ni mo ń ṣe ni? Ṣé èṣù ló ń tàn mí ni? Mo bẹ̀rẹ̀ sí dúró oríṣiríṣi tí ojú fi mọ́ ni. Ìgbà tó tún mọ́, mo lọ bá ìyá mi. Mo dẹ̀ lọ bá mo sọ nǹkan tí mo rí fún. Ìyá mi ní lóòótọ́ ni ó lóun mọ̀ bọ́ ṣe ń ṣe. Wow. Ó lóun ń bọrí ó nítorí bàbá òun máa ń bọrí fún àwọn kọ́sítọ́mà lójú nígbà tóun náà wà lé bàbá òun. Ìyá mi sọ bẹ́ẹ̀. Ojú tó ṣú lọ́jọ́ yẹn, ìyá mi rán ọmọ lọ́jà nítorí èmi ò tiẹ̀ ní sísì nígbà yẹn, mo tálákà ju èkúté mi lọ. Mo dẹ̀ ti ṣe wòlíì fọdún 10. Mo ti gbàdúrà fọdún 10 káyé mi lè yí padà irọ́. Ìyá rán ọmọ lọ́jà o. Ojú tó ṣú, ìyá mi ṣe bí wọ́n ṣe sọ yẹn, ìyá mi bọ orí yẹn. Ìyá mi bọ orí tán,
oṣù yẹn parí a mú oṣù kejì kù bí ọjọ́ mẹ́ta tó máa parí ní ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀ nígboro Èkìtì. Ìṣẹ̀lẹ̀ tí mo ń sọ yẹn kò sẹ́ni àfi ọmọ kékeré àfàwọn ọmọ tán bá ṣẹ̀ bí ní o mọ́dé ní ìṣẹ̀lẹ̀ abàmì kan bá ṣẹlẹ̀ nígboro Èkìtì. Ìgbà yẹn gómìnà Ayọ̀délé Fáyòṣe ló ń ṣe gómìnà lọ́wọ́ lẹ́kìtì ńgbà yẹn. Nígbà gómìnà Ayọ̀délé Fáyòṣe àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ débi pé gómìnà ránṣẹ́ sí mi láì ṣòṣèlú tẹ́lẹ̀. Ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ débi pé títí di mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kò sẹ́ni tó bá fẹ́ ṣe gómìnà ní ìpínlẹ̀ Èkìtì tí ò ní jókòó tì mí tàbí tí ò ní ránṣẹ́ sí mi tàbí tí ò ní líkọ̀ pẹ̀lú mi. Yìí wọ̀nyí tó wà ń bẹ̀ báyìí náà. Ẹni tó wà ń bẹ̀ báyìí ó yẹ kó líkọ̀ pẹ̀lú mi ṣùgbọ́n mi ò gbà fún nítorí ẹlòmíì tó fẹ́ ṣe gómìnà tí ò wọlé ẹni yẹn ni mo ṣiṣẹ́ fún, ẹni yẹn lọ́lọ́run tọ́ka sí, ẹni yẹn dẹ̀ ni mo ṣiṣẹ́ fún. So kò sí títí di election tó ṣe gbẹ̀yìn wọ́n ti rí mi. Dr. Káyọ̀dé Fáyẹmí kò síbi tó ti lè dínà yẹn pé mi sí lára àwọn tó fi ń ṣe gómìnà nígbà tó ṣe gómìnà. Really? Nígbà tó kọ́kọ́ da gómìnà mo níye nínú àwọn tó jẹ́ kó da gómìnà mo níye tó bá ń ka èèyàn ogún tí n bá fi kún mo wà lára àwọn yẹn. Wow. Bẹ́ẹ̀ tó ìṣẹ̀lẹ̀ abàmì yẹn ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó ń bọrí yẹn oṣù kejì ló fẹ́ parí nígbà tí ọ̀nà ńlá dè ní. Nígbà tí ọ̀nà ńlá di èmi tó bá kù díẹ̀ kò ní di àmàṣìnì títí lè ní. Bàbá tó dẹ̀ sọ bẹ́ẹ̀ náà bàbá funfun sọ pé òun ni ẹlẹ́dàá. Ó ní kí ní kíyà mi ṣe kíní mo ní ìyá mi ò mọ̀ ṣe. Ìgbà tí mo rí ìyá mi lòun mọ̀ ọ́ ṣe. Ìgbà tó dẹ̀ ṣe kíní yẹn tán ọ̀nà mi là. Tàwa ni Ọlọ́run. Tàwa ni ẹlẹ́dàá. Tàwa lẹlẹ́dàá. So ó kàn yẹ pé a jọ wà nírú ipò yìí. Hello sir, ká tó tẹ̀síwájú ẹ sọ pé ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀ lẹ́kìtì tẹ́ pé àfàwọn tó bá jẹ́ ọmọ pé nísìn nìkan ni wọn ò ní mọ̀ ṣẹlẹ̀ yẹn ìṣẹ̀lẹ̀ ogun ló ṣẹlẹ̀ lẹ́kìtì lọ́dún náà lọ́hùn. Kí ló ṣẹlẹ̀? Torí afẹ́fẹ́ ni mo ń wò ọ̀rọ̀ pọ̀ síbẹ̀. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀. Nítorí ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ torí ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ yẹn ìṣẹ̀lẹ̀ abàmì báà ni. Ẹgbẹ́ kan tí mi ò belong sí kan lọ́lọ́run kàn darí mi sí. Ọlọ́run dẹ̀ darí nínú ẹgbẹ́ yẹn bí mo dẹ̀ dénú ẹgbẹ́ yẹn gbogbo ẹgbẹ́ yẹn nífẹ̀ẹ́ mi. Ẹgbẹ́ yẹn wá fẹ́ ṣe bí ìwúyè wọn tó jẹ́ state governor ẹgbẹ́ yẹn. Èmi tí mo ṣe darapọ̀ mọ́ wọn kí áná fi mí ṣe adviser ẹgbẹ́ yẹn nítorí pé iṣẹ́ Ọlọ́run lọ lọ́wọ́. Ẹgbẹ́ òṣèlú ni àbí ẹgbẹ́ ìmùlẹ̀ àbí báwo lẹgbẹ́ náà ṣe jẹ́? Kì í ṣe ẹgbẹ́ ìmùlẹ̀. Ẹgbẹ́ Oòduà People's Congress OPC ni nígbà yẹn. Lẹ́kìtì. Bí mo ṣe darapọ̀ mọ́ wọn nìyẹn wọ́n wá fi mí ṣe group adviser nítorí mo jẹ́ lọ́ọ̀yà. Ẹni tó jẹ́ leader àwọn lẹ́kìtì ó wá fẹ́ ṣe ìwúyè kò tí ì pẹ́ tán yàn tó bẹ́ẹ̀ náà ó wá fẹ́ ṣe ìwúyè tó jẹ́ pé gbogbo OPC member máa wá láti gbogbo ilẹ̀ Yorùbá àti láti Àbújá kan so Èkìtì á kún. Àṣé òun àti gómìnà Fáyòṣe àṣé wọn ò jọ ṣe mọ́ tààrà wọ́n ti ní ìjà. Kò sọ fún wa kò sọ fún mi náà ṣùgbọ́n ó ní kí n kọ lẹ́tà a gbọ́dọ̀ kọ lẹ́tà a gbọ́dọ̀ inform commissioner of police a gbọ́dọ̀ inform director of SS gbogbo security agency a gbọ́dọ̀ inform wọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ pé a fẹ́ ṣe ìwúyè fún ọ̀gá OPC lẹ́kìtì pé gbogbo OPC máa wọlé o kó má bàa di pé wọ́n dédé rí OPC. A gbọ́dọ̀ inform gómìnà ó wá ní kí n kọ lẹ́tà yẹn ó ní kí n má forúkọ sí o kí n rọra forúkọ tèmi nìkan sí. Tá a ṣáà lè inform ẹ̀ kó ṣáà lè gbọ́ pé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀. Lẹ́tà yẹn ni mo kọ on behalf of the OPC Èkìtì. Nígbà tí Fáyòṣe wá rí bó ṣe wò pé talẹ́ni tó lóun Reverend Olúfẹ́mi Bádébóyèga ó ní kó lọ wá mi wá. So director of project pè mí chief of staff ń pè mí tí wọ́n ṣàṣe mú mi rí tí mo rí gómìnà nìyẹn.
bí iṣẹ́ ṣe bẹ̀rẹ̀ nìyẹn o títí dé ní àfi bí mo ṣe ṣẹ̀ṣẹ̀ wá tí ẹ fẹ́ máa rìtáyà kúrò nínú ká máa dá sóṣèlú pé ká máa ṣe. ẹgbẹ́ OPC nǹkan ṣẹ̀ṣẹ̀ ń bá wọn ṣe. Mo bá OPC ṣe fún ìwọ̀nba ráńpẹ́ Ọlọ́run lò mí ní àsìkò Ọlọ́run ṣiṣẹ́ tó kàn fẹ́ ṣe ni nítorí pé mo bá OPC ṣe gan-an òpin ọdún kan tí mo ti fi OPC lẹ̀ nítorí pé kí ni kì í ṣe nítorí pé ó dí iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ kò dí iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ because nǹkan tó ń pè l'OPC kì í ṣe ẹgbẹ́ ìmùlẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe Oòduà People's Congress it's simple as that kì í ṣe ẹgbẹ́ ìmùlẹ̀ kì í ṣe ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ Yorùbá ni Yorùbá Frontier Movement. bẹ́ẹ̀ ẹgbẹ́ ajìjàgbara Yorùbá. òun ni kì í ṣe ẹgbẹ́ bá a ṣe ráwọn àrí Christian wings àrí Muslim wings àrí traditional wings níbẹ̀ but èmi gan-an nǹkan tó jẹ́ kí n tètè fi sílẹ̀ náà ni pé irọ́ náà ni mo tún bá ń bẹ̀ kò tún lé lẹ̀ bí nǹkan tí mo ń fẹ́. so èmi náà ni tọ́lọ̀ ń fẹ́ kàn ṣe nínú ayé mi ni pé láti ṣí ọ̀nà fún mi ó dẹ̀ ṣí ọ̀nà fún mi mo fi OPC lẹ̀ a tún mú àwọn àtẹ̀lé wa síbẹ̀ wọ́n ń ṣe olórí lọ èmi wá dá nìkan mo wá dá wà gẹ́gẹ́ bí institution Benin àti ìgbà yẹn lọ́nà ti ṣí. So I am a political institution in Ekiti State up to now. Bàbá ká tó pa sórí ọ̀rọ̀ orí bíbọ fún wòlíì orí bíbọ fún rẹ́fúrẹ́ǹdì ọmọ ìjọ kìrìsìtẹ́nì ṣó dẹ̀ ṣáàyè gbà ánú báíbù bẹ́ẹ̀ ṣá. God bless you. Bíbélì ni nítorí Ọlọ́run sọ̀rọ̀ nínú Bíbélì ó ní ọkọ ní orí aya ó ní òun Ọlọ́run sì ní orí ọkọ ó ní ìwé mímọ́ sọ wípé ọkùnrin ò gbọ́dọ̀ dé fìlà wọ church ọkùnrin ò gbọ́dọ̀ máa dé fìlà wọnú ìjọ bẹ́ẹ̀ ni obìnrin lẹ́tọ̀ọ́ láti borí wọnú ìjọ kí ló fà á nǹkan tí Bíbélì sọ ni pé ọkùnrin ò gbọ́dọ̀ borí nítorí Ọlọ́run ni orí ọkùnrin tí ọkùnrin bá ti borí orí ẹ̀ ní orí ọkùnrin yẹn ògo ẹ̀ orí ẹ̀ ló ń gbò ló ń kọ́fà ẹ̀ tí ò jẹ́ káyé rí yẹn so Ọlọ́run ò dùnnú sí Ọlọ́run ní obìnrin ló gbọ́dọ̀ máa borí lóbìnrin ṣì ń borí wọnú church nítorí pé ọkọ obìnrin ni orí ìtọkọ obìnrin dẹ̀ gbọ́dọ̀ máa tú kí ni ṣe ó gbọ́dọ̀ máa tú orí ẹ̀ ṣe so tí o bá ń borí nípa bíborí àti kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ni nǹkan tí orí wà fún gẹ́gẹ́ bí Bíbélì gan ṣe sọ ni pé orí ni àpẹẹrẹ Ọlọ́run ní ara ènìyàn ṣé orí ẹ̀ tó kà yìí òun ni Ọlọ́run ní ara ẹ̀ ọ̀nà míì tá a dẹ̀ fi ń gbàdúrà àdúrà ilé tá a ń pè ní worshiping tá a bá sọ pé praise worship ìyìn àti bíbọ Ọlọ́run that is why nígbà tó ń pariwo ọ̀rọ̀ mátà Tọ́pẹ́ Àlàbí kò ṣe Tọ́pẹ́ Àlàbí gbà ẹ́ ó sọ wọ́n bọ orí wọ́n pé bíbọ bó dé bọ́ àbọ̀rú bó dé bọ́ àbọ̀yè. òun àbọ̀rú àbọ̀yè òun dàbọ̀yè táwọn èèyàn tún fọ àábí ẹni fa ẹgbẹ́ ọtí ó kàn yà mí lẹ́nu pé Nigerians àgàgà wa Yorùbá àmàráyè ìranù àmàráyè ìtàfi waste time ara wa. Nǹkan tí Tọ́pẹ́ Àlàbí sọ nígbà yẹn ó wà nínú Bible when the Bible say we should consecrate ourselves as a living sacrifice to God. Bíbélì fúnra ẹ̀ sọ ó ní ká yára wa sọ́tọ̀ gẹ́gẹ́ bí ẹbọ àyè ìwà mímọ́ fún Ọlọ́run. Nígbà tó bá lòun lẹ bọ àbọ irú àbọyè kí la tún sọ Jésù fúnra ẹ̀ gangan tá a rán wá sáyé tó wá jẹ́ ìgbàlà wa àti ìràpadà kí ni Jésù gan ohun ẹbọ ni nítorí pé wọ́n pa Jésù just because of us. Jesus Christ he was a living sacrifice ohun ẹbọ lòun náà fúnra ẹ̀ kí làwọn èèyàn wá ń fà tán tó ń dàbí ẹni dábọ̀ ọtí so orí ẹ gẹ́gẹ́ bí ìfihàn tí Ọlọ́run fi hàn mí gẹ́gẹ́ bí wòlíì yàtọ̀ sí pásítọ̀ o pásítọ̀ ẹ ò ní bá ẹ sọ̀rọ̀ eléyìí torí ó lè má ní ìmọ̀ ẹ̀ rárá náà tó bá tiẹ̀ jẹ́ pásítọ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣírí tí Ọlọ́run fi hàn wòlíì pásítọ̀ lè má ní. Yàtọ̀ sí pásítọ̀ tó bá jẹ́ wòlíì tí a pè
àṣírí Ọlọ́run ń bẹ ní ọwọ́ rẹ sà. Bẹ́ẹ̀ ni láti sọ àìmọṣe wà tán bá ní wòlíì kan tán bá ń bú wòlíì kan tàbí ń kọ̀ dẹ́mẹ̀ tàbí wòlíì kan mi ò ní bá wọn bú ọ̀ǹtìtọ́ Ọlọ́run fúnra ẹ̀ bá mínísítà sí mi pé látọ̀dọ̀ nǹkan nítorí àìmọye àwọn nǹkan tí Ọlọ́run àìmọye àwọn nǹkan tí Ọlọ́run ṣe tá a bá bẹ̀rẹ̀ sí tú kẹ̀kẹ́ ẹ̀ sílẹ̀ àwọn èèyàn ò ní lọ church mọ́. Àwọn èèyàn feel pé kò necessary láti lọ church. So sórí orí ẹ òun ni òun gangan ni Ọlọ́run tó ń rú kiri. So tó bá fẹ́ bọ Ọlọ́run tó fẹ́ worship Ọlọ́run, this is another pattern of worshiping God. Wàá pàdé Ọlọ́run láti Ẹlẹ́dàá ẹ ọ̀nà dẹ̀ máa là ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá nígbà tí wọ́n bá ti bára wọn nínú ìṣòro dé ọ̀nà ti dí Jésù ti fọ́kàn wọn orí làbá bọ tàbá fòrìṣà sílẹ̀ orí làbá bọ tàbá fòògùn ṣíṣe sílẹ̀. Ní ọ̀pọ̀ ìgbà ló yẹ pé orí lèèyàn bá kàn bọ ọ̀nà àdẹ̀là tí wọ́n bá ní wọ́n bọ orí bí ìgbà tá a bá ń ṣe worship náà ni kí ni ìtumọ̀ kí ni language is a matter of language kí ni worship kí ni bíbọ. Ìsìn ni worship. Ìsìn is a service but tá a bá ní pé worship wọ́n ní praise ìyìn àti bíbọ praise and worship. So bẹ́ẹ̀ ni ìsìn is service. But worship is to worship something kan bọ something. So orí ẹ tó bá ní kó wá bọrí wọ́n sọ fún ẹ pé kó wá pàdé Ẹlẹ́dàá ẹ nìyẹn pé kó wá kẹ́ Ẹlẹ́dàá ẹ nítorí pé Ẹlẹ́dàá ẹ àpẹẹrẹ Ọlọ́run ní ara ẹ tó ń kiri òun lórí yẹn. Bàbá ẹ jẹ́ ká tún yà díẹ̀ báyìí wò nílẹ̀ Yorùbá àwọn kan tí a mọ̀ dáadáa tí ọ̀nà wọn rìn mọ́ à ń bọ orí à ń bẹnu àgógó à ń bọ Ẹlẹ́dàá à ń bọ ìpọ́nrí ẹni à ń bọ ìṣẹ̀dá ẹni àwọn náà ni oníṣẹ̀ṣe wa. tábàárí lè nílẹ̀ Nàìjíríà wàhálà wà láàrin àwọn oníṣẹ̀ṣe àti àwọn tí wọ́n kọ́ra wọn lẹ́lẹ́sìn pàápàá àwọn ẹlẹ́sìn mùsùlùmí. tẹ́ ẹ bá sọ pé ẹ̀ ń bọrí àbí ìbọrí ó wà nínú Bíbélì náà ojú ò lẹ́fọ̀ àwọn oníṣẹ̀ṣe lẹ́nìí àti pé ipò rẹ̀ ká tè wọ́n sí ṣé ní àtàlù ni wọ́n ní àbáwọn tí agbọ́dọ̀ fi ti wọ́n lẹ̀ fún ọ káwọn náà ká dó láàyè wa. Ìbéèrè ńlá lẹ béèrè yìí very very important one. Ẹ sà Ọlọ́run gangan ló ń jẹ́ ìṣẹ̀ṣe. Ọlọ́run ló ń jẹ́ ìṣẹ̀ṣe nítorí Bíbélì sọ ó ní kùkùté ilé Jésè kùkùté Jésè òun ni Ọlọ́run wọ́n rí Bíbélì ní kùkùté Jésè ni Ọlọ́run. Kùkùté Jésè kí ni kùkùté? Kùkùté ni ẹni tó jẹ́ pé kùkùté ni ohun tó jẹ́ pé bó o kúrò ó wà ń bẹ̀ bó o ṣẹ̀ ń dé wà ń bẹ̀. Ìrun ni Báíbù pè ní ìpilẹ̀ṣẹ̀ àti òpin ohun gbogbo. Ọlọ́run gangan ni ìṣẹ̀ṣe torí nǹkan tó ń fa wàhálà fáwọn onígbàgbọ́ tó ń fa wàhálà fáwọn Kírísítẹ́nì náà ni pé wọ́n ti mú ìwé wọ́n ti mú wọnú ẹ̀sìn Kìrìsìtẹ́nì ìwé in the sense pé wọ́n á sọ pé Old Testament kan ni wọ́n condemn wọ́n á ní New Testament ní Pentecostal movement ní ẹ̀ẹ́dẹ̀ ní nísìn ìgbà tí Jésù wà láyé Jésù gan tó jẹ́ authority New Testament Jésù gan ò kó Old Testament dànù meanwhile Old Testament yẹn ibẹ̀ ní ìṣẹ̀ṣe òun ló ń pè ní ìpilẹ̀ṣẹ̀ láti inú Genesis láti ìgbà tí a ti dá ayé gbogbo ìpilẹ̀ṣẹ̀ gbogbo nǹkan tọ́rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ tewé tegbò ó dá ẹja ó dá gbogbo nǹkan ó dá tó ń wá dá àwọn ènìyàn ó dá gbogbo kíní yẹn fún lílò wa ṣé bóun làwọn oníṣẹ̀ṣe ń lò. Kí la fi the only thing we don't need to condemn them the only thing that is not good nǹkan tí ò dá nípa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó náà ń ṣe ìṣẹ̀ṣe tó fi kún tí ò dá tó lòdì sí Ọlọ́run òun ní ìbọ̀rìṣà. Ìbò pé tó o bá ní nǹkan kan tó ń gbẹ́ tàbí tó ń kó tàbí tó ń rì mọ́lẹ̀ tàbí tó wá jẹ́ pé kinní yẹn ló wá ń rí bí
èyí tó ń tọ́ epo sí lórí, èyí tó ń da kinní lé lórí, èyí tó ń da ọtí lé lórí, èyí tó ń bu ọtí sẹ́nu, tó ń bu obì sẹ́nu, tó ń tú lé lórí, èyí tó ń kórin jọ, èyí tó ń ṣe tó ń pè ní ọlọ́run, àwọn ọlọ́run kéékèèké, àwọn òrìṣà, òun ni ó lòdì nínú ayé àwọn oníṣẹ̀ṣe. I want to tell you, mo sọ fún ilé ní sà, bí oníṣẹ̀ṣe bá gbé òrìṣà sọnù tó mọ lórí àwọn àṣẹ ọlọ́run tewé tegbò gbòǹgbò igi, àṣẹ ewé ẹja léku lẹ́ja lébò ní gbogbo ẹ̀ tó ń lò ó tó gbé òrìṣà sọnù tó dẹ̀ gba Jésù arọrùn wọ̀. ṣùgbọ́n tó bá ti fi lè mú nǹkan míì mọ́. nǹkan tó bá wa nú ẹ̀sìn kìrìsìtẹ́nì tán kó pọ̀ mọ́ra tán ò ṣàlàyé ẹ̀ tán fi ń jẹ́ kí àwa ọmọlẹ́yìn Jésù gan máa kójú máa kọ́ wa. 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 15 years pastor I marry young sister, àwọn saint tán rẹ́ṣẹ̀ wọn dẹ̀ ní gbọ́ pa wọn ní gbọ́ po èṣù àchòkì wọn. Etí wo ló ń gbọ́ àwọn ọmọ Ọlọ́run the same solution, àwọn ọmọ Ọlọ́run the same problem. Tán bá pe orí òkè bí wàá rí wọn bẹ̀, ogun yẹn ò ṣẹ́. Tán bá pe orí òkè bí wòlíì kan tún bọ̀, eléyìí tún bọ̀, àwọn ọmọ Ọlọ́run kí ló fà á? A ti kó ìṣẹ̀ṣe yẹn, a ti kó sígbó, wọ́n ti mú ẹ̀sìn amọ̀wé, ọgbọ́n amọ̀wé, òun náà wá fi ń rúùlù kìrìsìtẹ́nì, òun náà fi ń rúùlù christendom, wọ́n ti kó testament, wọ́n kó dànù. Ẹ́skísà tí n bá bẹ̀rẹ̀ sí sọ àwọn àṣẹ tí Ọlọ́run fi hàn mí tó wà nípa omi tí èèyàn rò pé omi lásán, omi yèrèpè tó ń jóyàn yẹn sà, ó ní àṣẹ tiẹ̀, kó dànù. Àwa ní Jésù, yes! Authority ni orúkọ. Bẹ́ẹ̀ ni yèrèpè tó ń jó èèyàn yẹn, ó ní àṣẹ tó bá wá, ó ní àṣẹ Ọlọ́run tó dáa, ó ní iṣẹ́ tí yèrèpè ń ṣe. Yèrèpè bẹ́ẹ̀ ó ní iṣẹ́ tó ń ṣe. Ewé ìṣẹ́kẹ̀jú lásán ó ní iṣẹ́ tó ń ṣe. Dáfídì ọba ó dárúkọ ewé kan nínú Bíbélì ní Psalm 51. Ó ní fi ewé ìsopù fọ̀ mí, ó sọ fún Ọlọ́run nígbà tó ti ṣẹ̀ tó ti kára yí dọ̀tí. Ó ní fi ewé ìsopù fọ̀ mí, ó ní èmi ó sì mọ́, ó ní wẹ̀ mí, èmi ó sì fún ju ẹ̀gbọ̀n òwú lọ. Lẹ́yìn náà ó ní mú mi gbọ́ ayọ̀ àtinú dídùn. Ẹ wo ewé ìsopù yẹn, iṣẹ́ ìwẹ̀nùmọ́ ló ń ṣe tán bá fi pé kán fi wẹ̀ òun kó òun á mọ́, òun á fún ju ẹ̀gbọ̀n òwú lọ, òun á kúrò nú ẹ̀ṣẹ̀, ọwọ́ burúkú á kúrò lára. Ewé ìsopù yẹn sì wà dèní. Ó lè wá Nàìjíríà ń bì. Ó wà lórúkọ tó ń jẹ́ mi, mo kàn lè má fẹ́ sọ, ó wà Ìbàdàn, ó wà l'Ékòó, ó wà ní Èkìtì ibi tí mo wà. Ewé ìsopù òun náà pè ní ewé tọ̀nàpowó àbí tọ̀nàpoṣó, ẹ lọ gọ́ọ̀gù ẹ̀. Ó sì wà dèní. Bíbélì sọ náà àwọn ènìyàn mi ń ṣègbè nítorí wọn kò ní ìmọ̀. Tá bá tún lọ sínú Genesis 34, àtúrí ìgbà Leah àti Rachel tán lóyún. A rí i pé wọ́n ń pe gbòǹgbò kan ní gbòǹgbò mandrake. Gbòǹgbò mandrake yẹn òun ni Rachel jẹ tó wá wọlé ti ọkọ ẹ̀ tán jọ lò tó lóyún tó ti yàgàn fún ọ̀pọ̀ ọdún. Jésù fúnra ẹ̀ nígbà tí Jésù ń ṣiṣẹ́ ìrere tiẹ̀, wọ́n nílò owó, àwọn agbowó pa àwọn agbowó ni wọ́n lọ ká wọn mọ́. Nítorí wọ́n ti ń ṣọ́ wọn pé wọn kì í san tax. Wọ́n wá lọ ká wọn mọ́ ńgbà kan. Ó tiẹ̀ fẹ́ dìjà, Jésù kò gbọdọ̀ síjà. Ó yá, ta ló lówó lápò ní gbogbo ẹ̀yin ọmọ lẹ́yìn Jésù kò sí. Kí ni Jésù ṣe? Jésù sọ fún wọn ní ó yá, ìwọ Peter apẹja lọ mú àkọ̀ ẹ̀, kò ní kó mú àwọn o, ó ní kó mú àkọ̀ ẹ̀, ìkọ̀ ẹ̀, ó ní kó lọ jù sódò, ó ní ẹja tó bá ti gbé, ó ní kó gbé jáde, ó ní kó la inú ẹ̀, ó ní wọ́n máa gbówó bẹ̀. Pétérù dẹ̀ ló ń lọ ju àkọ̀ sódò, wọ́n gbé ẹja àrọ̀ jáde, wọ́n la inú ẹ̀, wọ́n gbówó bẹ̀. Jésù ní kó fi sanwó ìjọba. Àṣẹ yẹn sì wà dèní, táwọn wẹ́gá kó òyìnbó kárí, wọ́n á máa tàn wá, wọ́n á máa tàn yín, àwọn èèyàn, àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn iná oníkàkó ní dúró sórí ìlànà ẹ̀. A máa kọ̀ndẹ́mù wòlíì ti wà láti ètè kọ́ ṣe, wòlíì lọ́lọ́run máa ń lò jù, Ìbá Jésù gan chọ́ọ̀chì mélòó ló wà? Sínágọ́gù kan ni. Sínágọ́gù tí Jésù dẹ̀ lọ, káràkátà náà ń ṣe nínú ẹ̀bọ́n ṣe ń ṣe dèní náà nìyẹn láwọn ìjọ. Sorry to say. Bẹ́ẹ̀ ni,
sínágọ́gù tó wà nígbà ọ̀hún church tó ń jẹ́ church ni tí Jésù wọ̀ káàkátà náà ń ṣe ń bẹ̀. Jésù bínú ó nà wọ́n síta àwọn ẹgbẹ́ bàbá ẹ̀ o. Ibi tí Jésù ti kọ́kọ́ tó ti bínú nìyẹn first and last. Bẹ́ẹ̀ ni káàkátà náà ń ṣe àwọn wòlíì lọ́lọ́run máa ń lò from time to time nínú Bíbélì títí kó tó dìgbà tí àwa rán Jésù wá. Ìgbà tí ó ń lọ Jésù ní pé bàbá máa rán ẹ̀mí olùtùnúwá tó ṣe ẹ̀mí mímọ́ in replace of òun pé ẹ̀mí mímọ́ ayé ẹ̀mí mímọ́ la wà yìí, and that is why jẹ́ pé anybody lọ́lọ́run lò sí ẹ̀mí mímọ́ ló ń ṣe iṣẹ́ báyìí lọ́wọ́lọ́wọ́. Ministry ti Jésù ó ti lọ ẹ̀mí mímọ́ ló wá ń ṣiṣẹ́ sìn lórí wọn máa rán ẹ̀mí mímọ́ wá. That is why ìwé Amos orí kejì ẹsẹ̀ ìkejì-dín-ní-ọgbọ̀n ó ní nípasẹ̀ ẹ̀mí Ọlọ́run làwọn arúgbó wa wọ́n máa ríran, àwọn ọ̀dọ́ wa wọ́n máa ríran, wọ́n máa sọ àsọtẹ́lẹ̀, wọ́n máa fèdè fọ̀hún ẹ̀mí mímọ́ ni. Gbogbo iṣẹ́ ìránṣẹ́ tá à ń ṣe wòlíì, à ń ṣe pásítọ̀ ní ìsìn ẹ̀mí mímọ́ ni. Bàbá, nítorí ìjọba àsìkò fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ counseling ẹ jẹ́ kí kí n bèrè lè lọ yíṣà orí bíbọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ máa yàn bọ́. Láti ìgbà yẹn Ọlọ́run fúnra ẹ̀ tani ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ẹni tó wá tó jẹ́ funfun ni funfun làwọ̀ ẹ̀ jẹ́ pé kóró ojú dúdú nìkan ló dúdú lára ẹ̀ tó dẹ̀ sọ pé òun ni ẹlẹ́dàá tó dẹ̀ ní tí n bá ti dìde kí n ṣe báyìí kí n ṣe báyìí kí n ṣe báyìí pé ire tóun ẹlẹ́dàá gbé bọ̀ kó má fò tí ìyá mi dẹ̀ bá mi ṣe bẹ́ẹ̀ tó dẹ̀ bọ orí yẹn nígbà tí oṣù kejì fẹ́ parí tí ọ̀nà dẹ̀ làdè ní táwa lọ́lọ́run tààlẹ̀ lẹ́dàá. Ọlọ́run ti gbogbo iṣẹ́ tí mò ń ṣe lénìí gẹ́gẹ́ bí wòlíì iṣẹ́ tọ́lọ́run fi kọ́ mi láti pàṣẹ direct experience ìrírí láàrin èmi àti Ọlọ́run ni mò ń ṣe dèní. Àwọn èèyàn wá láti Amẹ́ríkà. Tó lè ń jẹ́ bí idán. Ó ń jẹ́ bí idán. Wọ́n wá láti Amẹ́ríkà. Wọ́n wá láti London. Wọ́n wá láti ní anywhere Nàìjíríà. Wọ́n wá ń bá mi lé wọn bọrí lẹ́gìtì. Àwọn tí ò wá à ń bọrí fún wọn. Tí wọ́n á wà ń bẹ̀. Wọ́n á wà níbi tó wà yẹn ò tí à ń bọrí fún wọn. À lo fídíò. Orí bíbọ wọn ò lè ṣe in absentia. Wọn ò lè bọrí fún yàn lẹ́yìn ẹ pé o wà ní London. Wọ́n wá ra àwọn nǹkan sílẹ̀ ń bí wọ́n náà bẹ́ẹ̀ ń borí ẹ̀ níbi pé kó o máa wò ó no. Báwo lè ṣe máa ń ṣe? Báwo lè ṣe fáwọn tó wà London? Báwo lè ṣe fáwọn tó wà London? Ẹni tí ó bá fẹ́ borí ẹ̀ bóyá ó ti wò pé nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ fóun bóyá nǹkan ti ń lọ tẹ́lẹ̀ tí èṣù ti fọwọ́ kàn bóyá nǹkan ò tiẹ̀ lọ rí ẹni tó bá wò pé nǹkan ò lọ bó ṣe yẹ kó rí fóun tó fẹ́ borí ẹ̀. Process ni pé a mọ orúkọ ẹ̀ wá tó bá ti fún mi lórúkọ á send orúkọ ẹ̀ sí mi lórí WhatsApp àbí lórí fóònù tó bá ti fún mi lórúkọ ẹ̀ details ẹ̀ èmi á gbé síwájú Ọlọ́run ní òru màá béèrè pẹ̀lú orúkọ ẹ̀ àti orúkọ ìyá ẹ̀ kí ni orí ẹ̀rọ mọ́ kí ni Ọlọ́run fẹ́ Ọlọ́run lá sọ bí Ọlọ́run ṣe wá tó wá sọ tèmi fún mi pé kan báyìí ló ní kí n fi pàdé òun kí n fi borí mi tọ́nà dẹ̀ làdè mi. Tẹ́ni ẹ bá ti kọ orúkọ àti orúkọ ìyá ẹ̀ fún mi màá gbé síwájú pẹpẹ lóru màá kúnlẹ̀ màá béèrè Ọlọ́run bá ti dáhùn pé àwọn nǹkan báyìí tọ́lọ́run bá ti sọ pé àwọn nǹkan báyìí ni kí ẹni yẹn fi borí màá ṣẹ̀ wá sẹ́ndẹ̀ sí òun lára kìíní yẹn á gẹ̀ẹ́tẹ̀ sọ́dọ̀ ara ẹ̀ níjọ́ tó bá ti rẹ́dì màá fún ní preamble note pé òkè báyìí ni kò ṣe prepare àwọn kìíní yẹn kó sórí tébù bá ti send pè mí lórí fídíò tó bá ti pè mí lórí fídíò màá máa conduct ẹ̀ láti fídíò tí màá rá àwọn items ẹ̀ ó yá ṣé oyin leléyìí ó yá ẹgbẹ́ lé orí yín báyìí ó yá ìdímú àwọn nǹkan tá a máa sọ ní àdúrà màá sọ màá lágbo gbogbo níbí ó yá tó bá ti ṣèyẹn tán gbé sílẹ̀ gbé èkejì gbé sórí ẹ̀ ọ̀nà ẹ̀rí ń gorí ẹ̀rí. Bàbá nọ́mbà yín kábàfílẹ̀ kábàfíṣe lọ nọ́mbà yín àti àdírẹ́sì yín ẹ fi sórí àtẹ̀gùn ẹ dákun. Nọ́mbà mi +234 07037993902 mo fi +234 sí torí àwọn tí ò bá sí nítòsí +234 7037993902.
lẹ́ẹ̀kan sí +2347037993902 Wòlíì Olúfẹ́mi ọmọ Bádébóyèga. bàbá ẹ ṣeun àwọn àríyìn bá ọ adúpẹ́ pé òkun. Alóore TV nílé nínú òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alóore ẹ máa wò ó ẹ máa wò ó Alóore ẹ máa wò ó lórí lọ́gbọ́n ó kọ́ni lóye ẹ máa wò ó ọmọdé